Aláròyé máa wí o. Ó mà ṣe o, wọ́n gún akẹ́kọ̀ọ́ fásitì LAUTECH kan pa lọ́gbọ́mọṣọ́. Ọ̀fọ̀ kan ti ṣẹ̀wọ̀n níléèwé fásitì Ládòkè Akíntọ́lá University of Technology LAUTECH tó wà nílùú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ báyìí pẹ̀lú bí wọ́n ṣe gún ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ fásitì náà, Adédòkun Basit Ọlámilékan, lọ́bẹ pa. Ìjà tí akọ̀ròyìn wa kò tí ì mọ̀ díẹ̀ báyìí la gbọ́ pé ó wáyé láàrin Ọlámilékan pẹ̀lú àwọn kan tí a kò mọ̀ ládùúgbò tí wọ́n ń gbé ní Ọ̀ndàjí nílùú Ògbómọ̀ṣọ́ lálẹ́ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 9 oṣù karùn-ún ọdún 2024 tá a wà yìí. Gẹ́gẹ́ b'Aláròyé ṣe gbọ́, láàrin ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú ni wọ́n fi ń tahùn síra wọn tí ẹnìkan kò gbà fẹ́nìkan láàrin ikọ̀ méjèèjì. Lẹ́yìn tí ìgbìyànjú láti parí ìjà náà kò sèso rere fáwọn èèyàn tó wà níbẹ̀, lọ́̀kan nínú àwọn ọkùnrin náà gún Ọlámilékan lọ́bẹ nígbàyà tí onítọ̀hún sì ṣubú lulẹ̀ bẹ́ẹ̀. Ní kété tọmọkùnrin náà ti ṣubú sílẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí í jáporó ikú làwọn èèyàn náà ti sá lọ tí ẹnìkan kò sì mọ̀ wọ́n títí tá a fi parí àkójọ ìròyìn yìí. Àmọ́ ṣá o, àwọn ará àdúgbò ọ̀hún du ẹ̀mí ẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe sáré gbé e dìgbàdìgbà. Wọ́n gbé e lọ sílé ìwòsàn aládàáni kan tó wà nítòsí ibẹ̀, ṣùgbọ́n nígbà tí wọ́n yóò fi débẹ̀, ọmọkùnrin ọ̀hún ti dágbére fáyé. Bó tilẹ̀ jẹ́ pé kò tí ì sẹ́ni tó mọ ẹni tó hùwà ọ̀daràn yìí gan-an, àwọn kan sọ pé ọmọ ẹgbẹ́ òkùnkùn làwọn èèyàn náà. Tá ò bá gbàgbé, ládùúgbò tí wọ́n pa akẹ́kọ̀ọ́ fásitì LAUTECH yìí sí náà làwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ti ṣòro láìpẹ́ yìí, èyí tó mú kí ìbọn ọ̀kan nínú àwọn ọlọ́pàá tí àwọn ará àdúgbò náà pè láti wá dáàbò bò wọ́n fi ba ọmọkùnrin kan tó sì ti bẹ̀ gbẹ́mìí mì. Akínkanjú ọmọ ni wọ́n pe olóògbé yìí nítorí bó ṣe ń lọ síléèwé ló tún ń ṣiṣẹ́ bábà ládùúgbò Ọ̀ndàjí nígboro ìlú Ògbómọ̀ṣọ́. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.